dé yìí ọ̀rọ̀ kù ṣe. Ẹ pé ibi tí mo jókòó sí ẹ̀ẹ̀mẹ́wàá ni mò ń wo ẹnu ọ̀nà yẹn nítorí pé mo ti wò pé tí olórin wa tí wọn ò bá sí lára ó ṣeé ṣe kí n máa ó ṣeé ṣe kí n máa mọ̀ tó fẹ́ sọ. Òun náà wà lẹ́kìí àbí kí n fún aláka nàmbà nítorí òpè mi ó sílẹ̀ òpè mi ò tí ì ṣe àsọyẹ God bless you. Ọmọ ìyá ni wá torí ẹ máa jẹun tẹ́ ń jẹ lọ tẹ́lẹ̀ máa mú tẹ́ ń lọ. Ti ẹ̀gbọ́n náà ibi tí mo jókòó sí ẹlẹ́nìkan ti ń bẹ mí ní ìbéèrè kan. Wọ́n ní mo fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn ẹ gbọ́ nínú àwa ọkùnrin àti ẹ̀yin obìnrin ta ló fẹ́ràn owó jù? Kí la pè é? Obìnrin. Ọkùnrin. Ó dáa. Nínú ọkùnrin àti obìnrin ta ló ń ṣe ṣìnà jù? Kí la pè é? Ọkùnrin. Ta lọkùnrin ń bá ṣe? Ìbéèrè ta lọkùnrin ń bá ṣe? À ń bọ̀ lórí ẹ̀. Ẹ jẹ́ kí Evangelist Lanre Tẹríba kí wọ́n kọ́kọ́ jẹ́ kí a fi presence wọ̀. Wọ́n ti ló bèrè yẹn à ń pọ̀ lórí ẹ̀, ọ̀rọ̀ ń pọ̀ lórí ẹ̀. God bless you. Ẹni bá fẹ́rẹ̀ tó máa sókè ìlú. God bless you, Evangelist Lanre Tẹríba. Lágbára Ọlọ́run, iwájú lọ́pàá ìbùtí ní sí ọlá iṣẹ́ ní ìwájú lọ́wọ́ lọ. God bless you, my brother. Yes, tí ẹ bá wo ojú aago, ẹ rí pé ọjọ́ náà ti rí bí àná, and mo rí pé gbogbo wa ti tají báyìí. Ó ti wà lára báyìí kò ní ìpè bóyá ṣẹ̀tún dára wa dúró. Nítorí ìdí èyí, mo máa pe ẹni tí ó máa kọ́kọ́ bá wa ṣe ojú aago. Ọmọ olókùn tí ó máa kọ́kọ́ ṣe ojú aago. Àwọn ni Mr. and Mrs. Ayeni Oye. Mr. and Mrs. Ayeni Oye.
ayé ni máa jẹ́sẹ̀ ní gbogbo. Ẹgbẹ́ mi kí o. Ayé ni kí o. Ayé ni kí o. Sáyọ̀ tó ń fò. Sáyọ̀ táyọ̀ ló ní ọ̀rọ̀ tó ń ṣe. Sáyọ̀ yóò pọ̀, àwọn ọlọ́dún pẹ̀lú mọ̀. Sáyọ̀ ìyá pọ̀, sáyọ̀ ọ̀dọ́. Sáyọ̀ tí mi ṣe kọ́ mi kò sí. Tó jọ lọ́wọ́ tó lọ́wọ́. Wọ́n ní kí sáyọ̀ yóò pọ̀ tó tán.
Engineer, owó ọ̀sẹ̀ gbígbá.
Ọ̀sọ́gbà mi jù lọ́wọ́ mi wá lórúkọ Jésù mi. Gbogbo sísì sí owó ìbùgbé àwọlọ́wọ́ kan gbogbo yára. Ẹlẹ́gbọ́n mi jòkó kíkẹ́ yóò ti yá. Yẹ́túndé Yẹ́túndé kàkùtáyé ó tún dá kàtó sí orí ọ̀rọ̀. Sẹ́mi ọlọ́run bá 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 bá.
Thank you.